ìjàpá àti ìyẹ́ ẹlẹ́pà bá yín kíní òkè ìjà gbádùn ara wa jákun. ẹ bá mi pè é jáde ìjàpá ẹ bá mi pè é jáde ìjàpá ọkọ̀ yan níbo ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ìjàpá ọkọ̀ yan níbo ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ìjàpá tẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́ o ìjàpá èdè Yorùbá ìjàpá àṣà Yorùbá. Ẹ bá mi pè é jáde ìjàpá ẹ bá mi pè é jáde ìjàpá ọkọ̀ yan níbo ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ìjàpá ọkọ̀ yan níbo ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ìjàpá tẹ bá fẹ́ kẹ́kọ̀ọ́ o ìjàpá èdè Yorùbá ìjàpá àṣà Yorùbá ìjàpá ìtàn Yorùbá. Àlọ́ o. Ẹ bá mi. Àlọ́ mi dorí ò dorí àlọ́ mi dorí ìjàpá àti ìyá ẹlẹ́pà. Ẹ tún ká alẹ́ o gbogbo olùgbọ́ mi pátápátá porogodo. Ìjàpá nínú ìlú kan àti ìyá ẹlẹ́pà pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lọ́jọ́ ọjọ́ kan. Ìjàpá jí ní jìnjìn orí rẹ̀ ẹ sì mọ̀ pé ìjàpá ọlọ́gbọ́n ẹ̀wẹ́ ni ọ̀lẹ paraku ọ̀lẹ àfàjò ìmọ̀ nìjàpá. Ìjàpá wò sùnsùnsùn bó ti jí ó ní Ọlọ́run kí ni wọ́n jẹ lónìí o. Ẹ̀bí mi pa aago mélòó ni ìjàpá jí? Ìjàpá jí ní nǹkan bí aago bíi 2. Olóko ti roko olódò ti rodò. Ẹ̀yin kọ́ yìí ńgbà ìjàpá ṣe tó bùṣe gàdà ó bùṣe gèdè ó ronú ó wò pé kí lòun ọ̀jẹ̀ báyìí òun ọ̀lẹ àfàjò tó wọn ò níṣẹ́ lápá. Ó wò sùnsùnsùn kò ṣe méní ṣe méjì ọkàn rẹ̀ ta ọ̀dọ̀ ọ̀rẹ́ rẹ̀ ẹranko. Bó ṣe gba ọ̀dọ̀ ewúrẹ́ lọ ńgbà tó dọ́dọ̀ ewúrẹ́ ó ní ọ̀rẹ́ òun yóò ti dé látòkò yóò sì ti ní nǹkan lé bóyá òun lè rí nǹkan tiẹ̀ fẹnu gbá. Ó dọ́dọ̀ ewúrẹ́ ó kí ọ̀rẹ́ mi bò ní ó náà dá lóhùn àlàyé mi ń bóun gbogbo nǹkan. Bá ní mọ̀mọ́ wá ètí jẹ́ ọ̀rẹ́ mi dákun kí ló ní nílé ebi ń pa mí látàárọ̀ wọn ò tí ì jẹun. Ìwọ lọ́bi iṣẹ́ ni lóko ni. Mọ̀ pé wọn ò ní agbára àti lè ṣiṣẹ́ ni ó lágbára àwa la wá lágbára àbí. Bí kinní ọ̀hún ti ń lọ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ òun àti ewúrẹ́ àárín wọn ọ̀ságàn ó kù lọ́dọ̀ rẹ̀ ńgbà tó ti ní má sọ̀rọ̀ sí mi ńgbà tó mọ̀ pé tó bá mọ̀ pé ò ní fún mi ní nǹkan kan jẹ́ má bá tèmi lọ mo gbọ́ má bá tiẹ̀ lọ. Ó sì bá tiẹ̀ lọ ó tún rò lọ ó tún rò bọ̀ kí lòun ó ṣe. ńgbà ó délé ó sunrun bíi mélòó kan tí ó sùn ó ronú ọgbọ́n wo lòun ó dá. Bó ṣe wò náà ó ní ìlú òdì kejì wa ọjọ́ ń bí ẹni pé wọ́n ní gbogbo nǹkan rọ̀ sọ̀mù oúnjẹ pọ̀ ń bẹ dáadáa. Lọ́ba ta mọ́ra bó ti ta mọ́ra lọ́ba gbéra ńlẹ̀ lọ́ba lọ. Ó débẹ̀ ó dénú inú ọjà àbáwọlé inú ìlú ńlọ́kọ́kọ́ kàn ó rí i pé gbogbo ẹ̀ ń hó sọ̀mùsọ̀mù ń hówó gbogbo ẹ̀ ń ṣe dáadáa. Orí ẹlẹ́pà kan ní abẹ́ igi tó tóbi ràbàtà igi àbáwọlé ibẹ̀ tí ń tẹ̀pà níbi títí ń yan ẹ̀pà rẹ̀ lọ́wọ́ tí sì ń tà fáwọn èèyàn kálukú náà ń sọ̀rọ̀ ajé rẹ̀ ńbẹ̀. Ìjàpá wò ó sùnsùnsùn ó wò pé ìjẹ rèé o ọ̀nà jẹ kan tún rèé o tí mo nífẹ̀ẹ́ sí nìyá yìí ṣe. Kí ni ìjàpá dánwò? Kò ṣe méní ṣe méjì ó sáré wá ọ̀rẹ́ rẹ̀ lọ ọ̀rẹ́ rẹ̀ òkété ó ní ọ̀rẹ́ mi òkété dákun mọ̀mọ̀ níṣẹ́ kan tí wọ́n bẹ̀ ọ́ mo sì fẹ́ kọ́ ọ bá mi ṣe bá ọ bá sì ti bá mi ṣe tán n ó fún ọ lówó rẹ mo ṣèlérí.
bó ti bí wọ́n ti jọ sọ ní èmi ò níṣẹ́ méjì ọ̀yà kí n lọ fẹ́ ṣe ó ní sórí igi tó tóbi ràbàtà níbi ẹnu ọ̀nà àbáwọlé láàrin ọjà òun mo fẹ́ kọ́ ọ bá ń gbẹ́ òkan síbẹ̀ mo nílò rẹ̀ mo fẹ́ lò ṣé ń tọ́ ọ fẹ́ nù bẹ́ẹ̀ ni kò lè ọ mọ̀ pé kí lèégùn mi ń ṣe tí ó lóun ò lè fàárọ̀ jó ẹ̀yìn kọ́ yìí ṣẹ̀ ń bá wa lọ bẹ́yìn bá ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ìkànnì JDN Radio 101.5 náà la wà Joyce B Road Òkè Àdó ńlẹ̀ Ìbàdàn ibẹ̀ lákẹ̀tẹ̀ ń fẹ̀ sí ẹ̀yin tẹ́ wà lójú òpó Facebook ẹ máa bá mi share rẹ̀ ẹ̀yin tẹ́ wà lórí YouTube ẹ máa share rẹ̀ JDN Radio 101.5 FM náà ẹ fi ń wò wá ẹ̀yin tẹ́ wà lójú òpó TikTok ẹ̀yin tèmi lórí ìkànnì àgbà wá búra ẹ share rẹ̀ dáadáa kò ní bàjẹ́ gbogbo yín mo rí pátápátá gbogbo yín mọ̀ lólódì kankan nù gbogbo wa ẹ máa bá ń share rẹ̀ dáadáa ẹ̀yin kọ́ yìí òkété òun gbà ọgbà bí iṣẹ́ rẹ̀ ńgbà tó dòru gànjọ́ ọlọ́rẹ̀ yìí gbẹ́ kó ọgbẹ́ ihò síbi ẹ̀gbẹ́ igi yẹn ìjàpá ńgbà ọba parí rẹ̀ tán ìjàpá bá dewé bò kílẹ̀ tó má ní fẹ̀rẹ̀ láàjìn ìjàpá ti lọ rèé kó sínú ó sì da ewé bora rẹ̀ mọ́bẹ̀ nígbà tí ilẹ̀ ta tó di bí ìyálẹ̀ta àwọn ọlọ́jà ti dé wọ́n ti ń nájà wọ́n ti ń ṣe kálukú ti ń tà wọ́n ti ń rà wọ́n ti ń tà wọ́n ti ń rà ìjàpá gbòòrùn pé ó dàbí ẹni pé yẹ ẹlẹ́pà ti bẹ̀rẹ̀ sí ní dín ẹ̀pà gbogbo nǹkan tí wọ́n ti ń yẹ̀ ẹ̀pà lọ. bí wọ́n ti bó ti rí i pé wọ́n ti ń yẹ̀ ẹ̀pà lọ bí kinní ọ̀hún ti ń lọ ó wá wò pé ìjẹ́ ti dé báyìí kí ni tíjàpá ṣe náà ẹ kú kalẹ̀. ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí kò bá jẹ́ lọ bí Ọ̀yọ́ ilé kò bá jẹ́ lọ bí Ọ̀fà mọ́jọ báwo ní ìgbàdé yọ ẹ̀pàpẹ̀wú 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 ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí kò bá jẹ́ lọ bí Ọ̀yọ́ ilé kò bá jẹ́ lọ bí Ọ̀fà mọ́jọ báwo ní ìgbàdé yọ ẹ̀pàpẹ̀wú 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 ẹ̀pàpẹ̀wú. ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin aráalé bíjàpá ṣe bẹ̀rẹ̀ sí ní kọrin bọnú nu ó kọrin bọnú ló bá ń kọrin fún gbogbo àwọn ará ọjà bí àwọn ará ọjà ṣe bẹ̀rẹ̀ sí ní jónu wọ́n bá ń jó lọ wọ́n bá ń jó lọ wọ́n ń jó lọ wọ́n ń jó lọ bí wọ́n ti ń jó lọ níbi tí wọ́n ti ń jó wọ́n ń sọ̀dí wùkẹ̀wùkẹ̀ kó tó di pé ara wọn balẹ̀ tán ìjàpá ti palẹ̀ gbogbo ọjà mọ́ nígbà wọn ò jó tán tí wọn wọ ẹ̀yìn pé káwọn tiẹ̀ padà sí kíkálukú wọn padà sí di ìsọ̀ wọn báyìí wọn bá rí i pé lẹ́ẹ̀ ti mọ́ ẹkún bá bẹ́lẹ̀ láriwo sọ wọn bá kóra wọn lọ lé ọba nígbà wọn ò dé lé ọba wọn kálàyé wọn rò wọn ní ẹ dákun ẹ gbà wá ìmọ̀ọ́mọ̀ wà rìn já kí ni ń tó ṣẹlẹ̀ bí wọ́n ṣe bí wọ́n nù pé ṣàdédé la kàn rí ohun kan tí ń kọrin fún wa nínú ọjà o bó ti kọrin fún wa nínú ọjà orin sì wọnú Akínyẹmí ara wa lọ ibi àti ń jó la bá mọ̀ jó gbàgbé ńgbà tá a padà sí di igbá wa àmọ̀ rí mọ́ àmẹ́ni tọ́palẹ̀ ọjà mọ́ o ọba wò pé kí ni tó ń ṣẹlẹ̀ ìmọ̀kọ́ lélẹ́yìí ni ọ̀dà ọba wa wò pé ọ̀dà ẹ̀yin ẹ̀ṣọ́ mi ẹ̀yin bíi mẹ́rin kan ọ̀yá ẹ lọ rèé máa mójútó àwọn tó wà nínú ọjà ẹ máa bá wọn bójú wò ó dọjọ́ kejì nígbà tí ilé ọjọ́ kejì tún mọ́ ìjàpá tó ti ṣe ibi tí máa ń ṣe o ọjọ́ ti ń lọ díẹ̀díẹ̀ òórùn rebi àti òórùn rebi kòńkòndán ọjọ́ ń rebi àná òórùn rebi kòńkòndán ẹ bá yín rédíò yẹn òkè lálálá gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa nínú ilé ẹ ṣe ti bá ń pè àwọn ọmọ nkalẹ̀ káwọn náà jókòó ká máa fi ti gbọ́ kán jájọ máa kẹ́kọ̀ọ́ ni o. nígbà tí ìjàpá rí i pé kíní gbogbo ẹ̀ tún ti sẹ́nu rí padà ó tún bẹ̀rẹ̀ orin bó tún ṣe bẹ̀rẹ̀ orin ọ̀hún padà báyìí orin tún lọ. ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí kò bá jẹ́ lọ bí Ọ̀yọ́ ilé kò
kò bá jó lọ bí ọ̀fà mọ́jọ báwo ní ìgbádé yọ ẹ̀pàpẹ̀wú 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 ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí kò bá jó lọ bí ọ̀yọ́ ilé kò bá jó lọ bí ọ̀fà mọ́jọ báwo ní ìgbádé yọ ẹ̀pàpẹ̀wú 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 ẹ̀pàpẹ̀wú. láì dé ìtàn pẹnu láláì dé ìtàn pẹnu ìjàpá ó tún palẹ̀ ọjà mọ́ o gbó àti àwọn ìyá ọlọ́jà àtàwọn ẹ̀ṣọ́ ọba gbogbo wọn ni a ti jó lọ gbàgbéra nígbà wọn ó tún bùṣe gàdà tí wọn ó bùṣe gèdè ní a bá tún rí i pé ilẹ̀ mà ti mọ́ kí lèyí èèmọ̀ mọ̀ ń wọ̀lú bá tó ṣe sá lọ́nu jẹ̀nẹ̀jẹ̀nẹ̀ àti àwọn ẹ̀ṣọ́ wọ́n tún gba ọ̀dọ̀ ọba lọ o ọba o àfiyèsí ẹ mà gbà wá ẹ rà wá kalẹ̀ àmọ́ rírú eléèrí ẹ̀rù là á fi ń dábọ̀ lọ́rọ̀ nǹkan mọ̀ tí ń ṣe wá nú ọjà aráalé ni ọmọ tí ì mọ gbogbo ọjà ni wọ́n ti palẹ̀ mọ́ tán o àmọ́rú àbàmì tí ń kọrin fún aláàánú ọjà o bá a bá ti jó lọ yóò sì wọnú kọ̀kọ̀ǹdọ́sọ̀ ọpọlọ wa lọ lábàá sì máa jó ṣe ẹ̀yìn kọ́ yìí. ìkànnì JDN rédíò náà lẹ́wà 101.5 òkè àdó Jos B Road ńlẹ̀ Ìbàdàn ibẹ̀ lákẹ́tẹ̀ ń fẹ́ sí o. ètò àgbà wàá búra iná lẹ́ ń fetí kó pẹ̀lú Káyọ̀dé ọmọ Àjàó àròyé ọba. ọba tún wò pé kí ni tóun lè ṣe o ọ̀tá bí ọgbọ́n wọ́n ní bọ́ọ̀ bá sùn bí èlù ò lè mọ̀ bí èlẹ̀ ẹ jẹ́ ń gé kinní ọ̀hún pápápá torí mo gbọ́dọ̀ fúlẹ̀ ètò yìí mo gbọ́dọ̀ fúlẹ̀ ìtàn yìí kó tó di pé wọ́n kú lórí ètò kí n má gbé yín sí ìsọ́mì. ọba bá ránṣẹ́ pé alágbà kan ó ránṣẹ́ pé alágbà kan agẹmọ ni wọ́n pè é ẹsẹ̀ kan báyìí ní máa fi ń rìn díẹ̀ torí ọba tiẹ̀ ti kọ́kọ́ fojú di pé eléyìí kẹ̀yìn tá a ti lépò nínú ìlú tá a ní ọ lọ jagun kan tí òrógun ọ̀hún jà bó ti bẹ̀rẹ̀ nígbà tó dé ó ní àfiyèsí o mo dé o mo ránṣẹ́ yín wọ́n ní nǹkan kan ń dà wọ́n láàmú láàrin jà ni mo sì fẹ́ kọ́ ọ bá mu wò ó ọ̀tún gbọ́dọ̀ ṣe lè láṣẹ tí ó sọ̀mọ̀ pógùn kan la rán ọ lọ tó rí kinní ọ̀hún ṣe ó ní kábíyèsí ẹja fílẹ̀ fẹ́lẹ́dùà elédùà yóò ṣe kíni yóò bá wa ṣe mo sì fi ń dá yín lójú pé àṣeyè tálákàn ṣepo ni wọ́n ṣètò ni wọ́n ṣe léyìí ọba ní mo gbọ́ ní o àmọ́ wọn ò tí ì gbà lọ ṣe kárí iná má jẹ́ kíní burúkú ìkótù ló mọ́ ń lórí o ọba ní ọ̀dà mo gbọ́. mo rí yín bẹ́ẹ̀ dúró re lójú òpó TikTok yẹn kò ní bàjẹ́ ẹ gbé láìkì yẹn kó lọ fà dáadáa ẹ ṣeun. agẹmọ ìgbéra ńlẹ̀ ó lọ gọ sí inú ọjà lẹ́gbẹ̀ẹ́ kan ó náà ti lọ rèé ba sẹ́bi ẹ̀gbẹ́ kan ẹ mọ̀ pé ibi igi tó tóbi ra bàtà láàrin ìjà ibẹ̀ gángan ni ìjàpá máa ń ṣe ní tí máa ń ródàn rẹ̀ ibẹ̀ lọ́gbẹ́ ò sí. agẹmọ yìí náà ti lọ rèé gọ sí ibi kan níbi igi ọ̀hún ó sì ti mú òòlù ó ti mú dání pẹ̀lú àwọn irin tó gbóná lalala bílẹ̀ tún ṣe máa fẹ̀rẹ̀ ìjàpá ti wà níbẹ̀ bí ṣe máa ń wà ńbẹ̀ ó ti gbogbo àwọn ará ọjà tó ti pàtẹ ọjà wọ́n tún ti ń rà wọ́n ti ń tà ń bò rí i pé òórùn ẹ̀pà tún ti ta sánsán sóhun mọ́ wò pé ó dàbí ẹni pé ìjẹ́ tún ti yá báyìí bẹ́ẹ̀ ni ìjàpá ò sì mọ̀ pé wọ́n tún ti múrò òun lẹ̀ ní ìmúra ẹ mọ̀ bó tún ṣe bẹ̀rẹ̀ nu ìjàpá bá tó korin bọnu kí ni tó tún kọ. ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí kò bá jó lọ bí ọ̀yọ́ ilé kò bá
bá jó lọ bí ọ̀fà mọ́jọ báwo ní gbádé yọ ẹ̀pàpẹ̀wú 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 ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí ẹlẹ́pà yìí kò bá jó lọ bí ọ̀yọ́ ilé kò bá jó lọ bí ọ̀fà mọ́jọ báwo ní gbádé yọ ẹ̀pàpẹ̀wú 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 ẹ̀pàpẹ̀wú. ẹ̀yin kọ́ yìí gbogbo ẹ̀yin aráalé bí ìjàpá bó ti ṣe jáde níbi tí gbogbo àwọn ará ọjà kínní ọ̀hún tó ti kì wọ́n tó ti kójó mọ́lẹ̀ wọ́n ti ń jó lọ kálukú wọ́n ti fìdí gbálẹ̀ wọ́n ti ń jó lọ bí ìjàpá ṣe bóde nu ibi tó ti jáde báyìí pé kó máa palẹ̀ àwọn ọjà mọ́ báyìí Agẹmọ òun kàn gbé iná òòlù bó ṣe gbé lé lọ́rùn nu ọba fi mú un lọ́rùn ọba ó ṣe mú ìjàpá síkúnnu lọ́ba pariwo yé ẹ gbà mí o ẹ ṣàánú mi ẹ ràn ń lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ rà ń kalẹ̀ wọn mọ̀ọ́mọ̀ ẹ ṣe mí jẹ́jẹ́. Agẹmọ níbo ló ń lọ ó níbí rè bó ṣe bùsùnù ńgbà tí ó bùsùn làwọn ará ọjà bá rí ṣé wọ rèé ojú àṣẹ bí bẹ́ẹ̀ ti wọ̀nù. Agẹmọ bá mú ó mú jàpá ó mú dọ́dọ̀ ọba àfiyèsí mo mú dé o kẹ́nẹ́ burúkú tí ń danú ọjà rúre ìgbọ́sẹ̀wọ̀ rèé ìwọ gangan rèé ta ni ọ́ ń bolo ti wá kankan wọ́n sábẹ̀rẹ̀ sí níbi ọ̀dà ọwọ́ pálábà rẹ̀ ti wá ṣẹ́gi báyìí tọ̀ ìwọ Agẹmọ o ìdájọ́ mi ni pé máa mú jàpá relé gbogbo ń tó bá ti wù ọ́ ni o fi dá lára bẹ́ẹ̀ ni ìjàpá ló bẹ̀rẹ̀ sí ní bẹ̀rù tí ń bẹ̀rẹ̀ sí ní pariwo pé ẹ dákun ẹ má jẹ́ wọ́n mú mi lọ ẹ dákun ẹ má jẹ́ wọ́n mú mi lọ ẹ dákun ẹ má jẹ́ wọ́n mú mi lọ bí àlọ́ ọ̀jàpá bí ọwọ́ ọ̀jàpá bí ọwọ́ pálábà rẹ̀ ṣe ṣẹ́ginu bó ṣe di pé ọwọ́ bàjàpá láti lè dẹ́kun gbogbo ìwà àbàjẹ́ tí ń wùnú àlọ́ mi ó ti fi ìdí rẹmi fún talẹ́ ibi tí a parí rẹ̀ sí fún talẹ́ inú ẹ̀yin aráalé o tẹ́ ẹ bá wa dá sí fún tòní ẹ̀kọ́ wo ń gangan làlọ́ ìkọ́ wa àti pé kí ni tí ẹ̀kọ́ yìí gangan kí la lè rí dìmú ń bẹ̀ kí la lè sọ pé ó ṣẹlẹ̀ gan ṣẹ́yìn náà ti rántí àlọ́ tí mo pa fún yín àbẹ́ rántí àwa tá a bá rántí rẹ̀ ẹ já pè wọlé ẹ ti mọ̀ pé ojú òpó wa yìí náà láti máa bára wa sọ̀rọ̀ tá a sì ti máa jọ dá sí i dáadáa mọ̀ ń bọ̀ náà. ẹ bá mi pè é jáde. Ìjàpá.